Ìwé Gàlátíà orí kìíní. Pọ́ọ̀lù àpọ́stélì kìí ṣe láti ọ̀dọ̀ ènìyàn wá tàbí nípa ènìyàn, ṣùgbọ́n nípa Jésù Kristi àti Ọlọ́run Bàbá, ẹni tí ó jí dìde kúrò nínú òkú, àti gbogbo àwọn arákùnrin tí ó wà pẹ̀lú mi sí àwọn ìjọ Gàlátíà. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristi Olúwa wa, ẹni tí ó fi ohun tìkálára rẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti Bàbá wa, ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmín. Ẹnu yà mí nítorí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìyìnrere mìíràn, èyí tí kìí ṣe òmìnira, bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìyìnrere Kristi padà. Ṣùgbọ́n bí ó ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tí ó bá wàásù ìyìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìyìnrere mìíràn fún yín ju èyí tí ẹ ti gbà lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ǹjẹ́ nísinsìnyí ènìyàn mi, èmi ń yí lọ́kàn padà tàbí Ọlọ́run? Tàbí ènìyàn ni èmi ń fẹ́ láti wù? Nítorí pé bí èmi bá ń wu ènìyàn, èmi kì yóò lè ṣe ìránṣẹ́ Kristi. Ṣùgbọ́n ará, mo fẹ́ kí ẹ mọ̀ pé ìhìnrere tí mo ti wàásù kìí ṣe nípa ti ènìyàn, nítorí kìí ṣe lọ́wọ́ ènìyàn ni mo ti gbà á, bẹ́ẹ̀ ni a kò fi kọ́ mi, ṣùgbọ́n nípa ìfihàn Jésù Kristi. Nítorí ẹ̀yin ti gbúròó ìwà ayé mi nígbà àtijọ́ nínú ìsìn àwọn Júù, bí mo ti ń ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run rékọjá ààlà, tí mo sì bà á jẹ́. Mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi, mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yàn mí sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni èmi kò gòkè lọ sí Jerúsálẹ́mù tọ̀ àwọn tí í ṣe àpọ́stélì ṣáájú mi, ṣùgbọ́n mo lọ sí Arábíà, mo sì tún padà wá sí Damasku. Lẹ́yìn ọdún 3, nígbà náà ni mo gòkè lọ sí Jerúsálẹ́mù láti lọ kí Pétérù, mo sì gbé ọ̀dọ̀ rẹ̀ ní ìjọ 15. Ṣùgbọ́n èmi kò rí ẹlòmíràn nínú àwọn àpọ́stélì mìíràn bí kò ṣe Jákọ́bù, arákùnrin Olúwa. Nǹkan tí èmi kọ̀wé sí yín yìí, kíyèsí níwájú Ọlọ́run, èmi kò ṣèké. Lẹ́yìn náà mo sì wá sí ẹkùn Síríà àti ti Kìlíkíà, mo sì jẹ́ ẹni tí a kò mọ̀ ní ojú fún ìjọ tí ó wà nínú Kristi ní Jùdíà. Ṣùgbọ́n kìkì wọ́n ń gbọ́ pé ẹni tí ó ti ṣe inúnibíni sí wa rí sì ń wàásù ìgbàgbọ́ náà nísinsìnyí tí ó ti ń bàjẹ́ nígbà kan rí. Wọ́n sì yin Ọlọ́run lógo nítorí mi.